tó mú ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn wá fún yín, ó pàdé write-up kan lójú òpó Facebook. ẹni yẹn ṣàlàyé wípé tá a bá yọwọ́ King Dr. Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma kúrò nínú Fuji, wípé kò ní sí tá a máa sọ nípa Fuji mọ́. ìtumọ̀ ọ̀rọ̀ ẹni yẹn ni wípé àwọn méjèèjì yìí, King Dr. Saheed Òṣùpá, Alhaji Wasiu Alabi Pasuma, wípé àwọn méjèèjì àwọn ni a lè pè ní òpómúléró Fuji, orin Fuji lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, wípé tí ì bá ṣe ọlá àwọn méjèèjì yìí ni ó ṣeé ṣe kí a ti gbàgbé ohun tí ń jẹ́ orin Fuji nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà káàkiri àgbáláyé lẹ́yìn ikú bàbá tó ní Fuji gangan, Síkírù Àyìndé Barrister. ó ní lóòótọ́ bàbá General Kollington Àyìnlá olórin Fuji ni wọ́n, àwọn náà sì wà nínú àwọn tí a lè pè ní originator Fuji nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé. ṣùgbọ́n tá a bá ń sọ nípa àwọn tí ìràwọ̀ wọn sì ń tàn, tí ìràwọ̀ wọn sì wá ń ta, tí orúkọ wọn milẹ̀, tó jẹ́ pé àwọn ni a lè pè ní iná tí mo lérò ní ibi ìmọ́lẹ̀, kí ẹ sọ pé àwọn la lè pè ní ìmọ́lẹ̀ Fuji lọ́wọ́lọ́wọ́ báyìí. tí ò bá sì ṣe àwọn méjèèjì yẹn ni Fuji, orin Fuji kò bá ti wọ ọ̀kùn. ìtẹ́ni yẹn ń gbìyànjú láti sọ nìyẹn. ẹ jẹ́ kí n mú wá fún yín bẹ́ni yẹn ṣe gbé kalẹ̀ gan, bẹ́ni yẹn ṣe kọ́. ẹni yẹn ní remove the names of King Saheed Òṣùpá Akorede and Ọ̀túnba Pasuma from the Fuji music and see if the music will not enter emergency ward or end in coma. You might not like Saheed Òṣùpá or dislike Pasuma Wonder. However, the reality presently is that the duo are the ones upholding the image of Fuji industry. They are the reigning musician before others. K1 The Ultimate has his own influence in social settings, but in overall recognition in Fuji music industry right now and marketing levels, the two cannot be dispensed or removed. ẹgbọ́n bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ. onídẹ̀ẹ́ bá yọ orúkọ àwọn méjèèjì yẹn kúrò, Pasuma Wonder àti King Dr. Saheed Òṣùpá nínú orin Fuji, pé kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀, orin Fuji ó ṣàárẹ̀. oníta bá ń sọ nípa àwọn tí wọ́n sì ń jẹ́ kí àwọn èèyàn kàn máa nífẹ̀ẹ́ Fuji, kàn máa gba ti orin Fuji, kí wọ́n máa kórin Fuji ọmọ ta bí ṣe ń tà yìí, àwọn méjèèjì yìí ni King Dr. Saheed Òṣùpá, Pasuma Wonder. ó ní lóòótọ́ K1 The Ultimate àwọn náà ní olólùfẹ́ tiwọn o, wọ́n dẹ̀ ní ààyò tiwọn, àwọn náà dẹ̀ wà níta.
ṣùgbọ́n tá a bá ń sọ nípa òkìkí tàbí tá a bá ń sọ nípa ojú tó pawó ohun tó tà Saheed Òṣùpá àti Pasuma Wonder iwájú ni wọ́n wà. Ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ó ní oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń fi ìwòye àti èrò tí wọ́n hàn lórí rẹ̀. Ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí èrò àti àwọn èèyàn ohun tí wọ́n ń sọ. Abiona Samson àwọn ní let us leave this issue for peace to reign. We all grew up knowing what Fuji music is all about. The Fuji keeps changing, even gospel fashion is here. For the masters, we go to Barrister, Kollington, K1, Ayuba, Shina Akane, Obesere, Saheed Òṣùpá, Pasuma, Sanity, Taye Currency, and Malaika. Gẹ́gẹ́ bí èrò Abiona Samson nìyẹn. Abdul Kabir Tunde Wahab àwọn ní Òṣùpá and Paso are like Messi and Ronaldo, Wizkid and Davido. Alhaji Sulaiman Quadri àwọn ní in fact it is King Dr. Saheed Òṣùpá that called the attention of people to listen to Fuji music. Gẹ́gẹ́ bí èrò Alhaji ní tiwọn nìyẹn. Adeniji Dare àwọn ní they play some people who sing better than them and they are no more. Fuji did not stop Barrister. It's late. Fuji continue. Sanyeri is not in the industry now and Akpa is doing better. Bro, life continue. Do your best. People that have talent more than those two you mentioned, they are many. It's only God did not have time. Ọ̀rọ̀ lẹ́ni yẹn sọ. Ẹni yẹn gbìyànjú láti sọ wípé àsìkò ní gbogbo nǹkan. Èèyàn wà ń bẹ̀ náà fi ń pèèyàn. Téèyàn bá sì ń pẹ̀ mọ́, wọ́n ó pẹ́ lòmíì. Ó dẹ̀ mú references wá. Ó ní ayé ọ̀parẹ́, Fuji ọ̀parẹ́ nígbà tí Bàrí ò sí mọ́. Sanyeri ìgbà wo lẹ ti rí inú eré sinimá, ní eré orí ìtàgé, ní eré àgbéléwò, ṣùgbọ́n eré àgbéléwò ń tẹ̀síwájú. Ẹlòmíì náà fi èwòrò tiwọn hàn ìyẹn Taofeek Kozeem àwọn ní K1 is the pillar of Fuji music and is much and very relevant than both of Saheed Òṣùpá and Pasuma Wonder. Check the big men party. K1 is their favorite, followed by Pasuma. Òṣùpá is the last artist. Olúfimọ fans should stop deceiving themselves. Okay? Ismail Abdulrasaq àwọn ní point of corrections. Pasuma is not Ọ̀túnba. Is Ogala if you don't know. Okay. Arowolo Ashisha àwọn ní Malaika too is an icon in the Fuji music industry. Ìbà Baba Madiba in trillion times. Ọmọtúndé Thomas àwọn ní that is the truth of the matter. They are pillars of Fuji music after Sikiru Ayinde Barrister and General Kollington Ayinla. Next is Pasuma Wonder and Saheed Òṣùpá. Abdulateef Danjuma àwọn ní no one can remove anyone out of those two people in the music industry in Nigeria today, even forever and ever. They are the worldwide musician. Gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ yẹn nìyẹn. Ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí àgbékalẹ̀ nìyẹn, èrò àti ìwòye rẹ̀ wípé tá a bá ti yọwọ́ àbí orúkọ Saheed Òṣùpá, Wasiu Alabi Pasuma kúrò lágbolé Fuji wípé Fuji ó ṣe kíni o, yóò ṣàárẹ̀, kódà Fuji lè kú.
kí lè ro tiyín, kí ni ìwòye tiyín lórí gbólóhùn yẹn? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀